olùgbà ẹ̀ ọlọ́run bá ti ṣe ènìyàn ti ṣe òun ọlọ́run bá ṣe èèyàn lọ́wọ́ sí ọlọ́run ló ṣe yìí olùgbà mi àti ń pariwo ẹ̀ realange lọ́tún lọ́sìn ọmọ Adékúnlé. Dékúnlé mi máa fi Àdìsá ọlọ́wọ́n bá ló ṣe olùgbà tó ń jà sí òye ṣe eléyìí tó ọlọ́wọ́n bá ṣe yìí kò ní fi kúrú ẹ̀mí ẹ̀bùn wọlá oníṣẹ́ ńlá ọlọ́njọ́ kó má fi kan gbà kan lọ́wọ́ ẹ̀ má fi kan gbà kan lọ́wọ́ ẹ̀ olùgbà kó má fi kan gbà kan lọ́wọ́ ẹ̀ kó má fi kan gbà kan lọ́wọ́ ẹ̀ kó má torí láǹjì kó má gbọ́ ọmọ tó ń bí kó má gbáyà lọ́wọ́ ẹ̀ o. lọ́wọ́ ẹ̀ àmì. Kúnlẹ̀ Sàbáìkà kúnlẹ̀ lọ́kàn yìí o. ó ti tàn délùú London Kúnlẹ̀ Sàmọ́bí Àdìsá. ó máa tàn dé Amẹ́ríkà Kúnlẹ̀ Sàmọ́bí láìpẹ́. ó tún ti tàn dé rí aláǹjì o. àti ṣe Àdìsá mi mọ́fì tó bá di lọ́la Alábí Pasuma Jíbọ́lá Pasuma ni ó ṣe àlùbáríkà mi síyàn ló máa ṣàlùbáríkà láǹjì lẹ́ni gangan ilẹ̀ ti mọ́ Kúnlẹ̀ Sàmọ́bí Kúnlẹ̀ Sàbáìkà Àdìsá láṣẹ ń pariwo ríà entertainment wàrà fanáhùn mọ́kànà àlìyá mọ́kànà àlìyá machine da olùgbà ẹ̀ wá sí ohun àràfà náà mọ́kànà àlìyá mọ́kànà àlìyá alómi ní sábà ẹ̀ka múbú ọlọ́run làwọn agbójúlé lójà kọ̀rọ̀ yìí gúrégé ọlọ́run làwọn agbójúlé olùgbà ẹ̀ lójà kọ̀rọ̀ ìjà sọpẹ́ láńlẹ́yìn lọ́gbọ́n gbọ́gbọ́n lè jẹ́ káàdì sásárẹ́ká Dékúnlé máa dúró tọ́lọ́run lè fi jẹ́ ipò. aṣáájú wa dúró tọ́lọ́run lè fi jẹ́ ipò. olùgbàyọ̀ àṣẹ ọmọ kan láwọlé congratulations ọ̀gá mi. Chinedu kọ̀mpútà bàbá sífù gbogbo aláǹkó oríire eléyìí ó ti bójú ajé ó ti bọ́jà Mr. Mọ́mì kò ní dúró mọ́. Chinedu ọlọ́wọ́ bá ti ṣí àlùbáríkà ó ti wọ bí Dékúnlé mi mọ̀ fi Àdìsá ay orí pọ́lọ́ bá ti ṣí authority ọmọ pẹ́ ń fa tó dé Rashidi Alamuni o kí la lè fi dúpẹ́ fẹ́yìn tàwa náà. èyí tó fẹ́ wá lójú tó tún fẹ́ wá lẹ́yìn àbùdí tó lókun làwọn èèyàn máa ń wí. àbùdí tó lọ́sà làwọn èèyàn máa ń sọ. olùgbà yìí kí la rí gbà ó àánú ni. olùgbàyè kí ló rí gbà àánú ni. ó yá Kúnlé mi Àdìsá Kúnlé Sàbáìkà. má fojú di mi Àdìsá Kúnlé mi má fi yé tó bá fojú di mi Àdìsá Kúnlé Sàbáìkà.
mo lágbófinró mo lágbófinró gan ọ̀gá ọlọ́pàá lànà mo tó jẹ́ra ṣídì o ọ̀la ń bá fẹ́tìyà ìbámu yìí sí o ọkọ̀ ọmọ lọ́la mi ọ̀gá kúlé tọkọtaya lọ́gà ẹ má fojú di wọn o ọpẹ́ fámi àlàmú tó jẹ́ra ṣídì mo bọ́ lọ́wọ́ fàálàmú kó má ṣe wálẹ̀ o ọpẹ́ bá ti bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe máa ń ṣe àfọwọ́sẹ̀ fàájì tó bá ti dàgbò ọlọ́run fàlámù kó má ṣe wálẹ̀. ọpẹ́ Ifá ti bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe máa ń ṣe. àfọwọ́sẹ̀ fàájì tó bá ti dàgbò mo bọ́ lọ́run fàlámù kó má ṣe. ọpẹ́ Ifá ti bẹ̀rẹ̀ nìyẹn. àfọwọ́sẹ̀ fàájì tó bá ti dàgbò. ọlọ́run fàlámù kó má ṣe wálẹ̀. Alájí Rashidi mi ọmọ ọpẹ́ Ifá. ọkọ bọ́lá lábẹ́bí mi bàbá Fátíà. tọkọtaya lágbófinró ẹ máa fojú di wọn. tọkọtaya ọ̀gá ni wọn ẹ máa ṣe rí wọn mi. ó bá mi gbọ́ Rashidi rẹ̀ Àlàmú. alájàlá múra ṣírí ní àtàyèṣe ọ̀túnba ìrọ̀lẹ́ yìí náà àtúngbò lọ sówódé àdìsá sábàìkà ó lè àdìsá. ọ̀pọ̀ ìfara ṣírí oríire tani kò ṣe lẹ́ẹ̀kọ́ sọ wọ̀nyí. lọ́sẹ̀ ń sọ fún ẹ pé kò má sọ gbàgbé bàbá tá a mọ̀ pé lórí gbàngàrà lẹ́ẹ̀ka fún brazil wọ́n làwọn tó ṣe fún ẹ ń bọ̀ wá ṣe ìtìyà o ọ̀pọ̀ Ifá bẹ́yàn bá ṣe dáadáa nù ń ò bá jẹ́ rí bẹ́yàn bá ṣe ń ronú ń ò bá jẹ́ rí òun láyé mọ̀ ọmọ ẹ̀ Àlàmú òun láyé mọ̀ ọmọ ẹ̀ tó fi sọ̀rọ̀ ẹ̀ ìwà kẹ́ni máa ní ọlọ́run máa gbé ìwọ ẹ̀hún. Àlàmú mọ́ máa wọ́n tí wọ́n jẹ́ tí mọ́ mi. ọ̀gá Síkírù ọmọ tó ga lá ọpẹ́ Ifá Àlàmú Rashidi lóṣogbo. ọ̀gá wa rí àtẹ̀mẹ́tì o ó ní dúpẹ́ lọ́wọ́ o. ọpẹ́ Ifá Rashidi mi ikọ̀ òkú àdúró tì ó ọmọ ọpẹ́ Ifá Àlàmú àdémi Òṣogbo ẹkùnrin ẹ̀mú tọ́dẹ̀ bá roko tọ́dẹ̀ bá gbẹ̀rọ tó bá lè ṣẹlẹ̀ ẹ̀kọ́ ní ìyẹ́jẹ́ tọ́dẹ̀ bá roko tọ́dẹ̀ bá gbẹ̀rọ tó bá lè ṣẹlẹ̀ ẹ̀kọ́ ní Àlàmú ó ti jìyà lọ́pọ̀lọpọ̀ kó tó lówó ṣe lè jìyà lọ́pọ̀lọpọ̀ kó tó lówó òbámá rẹ̀ ṣẹ̀rẹ̀ àánú ni ó máa ṣe. ṣẹ́yìn ọmọ paláwùsá tí ló máa ń sọ̀rọ̀ sọ́rí eré tó ṣe fún tọ́tù ìtòsí máa wà mọ̀ èyí tó ṣe fún tọ́sí ìtọ́tù máa wà mọ̀ ìwé ìyànà wà lónìí òfin lówó òfin láṣọ kò lè sí ládá níbẹ̀ mọ́. Àlàmú ẹni tó kú bí ọ̀fun máa ràn wọ́n lọ́wọ́ èèyàn tó bá bímọ àṣírí wà sí òyìnbó sọ̀rọ̀ wọn kò ní kí náà ìfà sànàmàlà kò. ọ̀pọ̀ Ifá orí ìjọpọ̀lọ̀ olùgbàwọ̀ wàásù ọ̀gá yóò tún dé ìparí àná. ó dá ògbà ọ̀pọ̀ Ifá ń wí ó ní kọrin fọlùgbà kí n sọ pé kíkú má pa wá sí fáwa o. táwọn pọ́lìtì sọ bẹ́ẹ̀ gbogbo wa wọ́n ní kíkú má pa wá sí fún wa o. ìríṣẹ́ náà sọ bẹ́ẹ̀ àmọ̀pẹ̀ sọ bẹ́ẹ̀ kíkú má pa wá sí fáwa o. kálí máa rógò wá sí pẹ̀lú.
lè máa rògbò wá sí ìgbẹ́ o. kí ló sábà 16 ó ti lọ. ọ̀pọ̀ ẹ̀fà tún ní sọ́gbẹ̀ kíkú má pa wá sí ìmú o. Rashidi mi o Alamu Rashidi mi o Rashidi yìí amọ́lẹ́wà orí olo orí ìgbà yìí ó máa gbé bẹ́ẹ̀ lọ́la máa tẹ̀lé alẹ́ lókè sí bẹ́ẹ̀ gbà aláwùrà tí ọ̀pọ̀ ọlọ́bàbà lókè gbó ọlọ́bàbà lókè àsì máa jẹ́ ọmọ pé ọlọ́mọdé tó tó kú ọmọ pé bọ́lọ̀ máa jẹ tó kú fún mi ọmọ pé sẹ́sì ọmọ pé mi kó bá ń tọ́jú oríṣi ọmọ pé ẹ̀mẹ̀sẹ̀ agége ìbá mọ́ríyámi ìsámi rìndà bá ń tọ́jú àjàó ra ìmì mi tọ́pẹ̀ náà ti kà àjàó adé mi lọ́wọ́ yìí kò síbi táwa ò lè gánú lọ kò síbi táwa ò lè gánú lọ èèwà ẹ̀ kò síbi táwa ò lè gánú lọ kò síbi táwa ò lè gánú sí gbogbo ibi tó bá yọwọ́ ta ti ń gbọ́ bùkátà kò síbi táwa ò lè gánú kò síbi táwa ò lè gánú lọ kò síbi táwa ò lè gánú sí gbogbo tó yọ ta ti ń gbọ́ bùkátà kò síbi táwa ò lè gánú lọ gbogbo ibi tó bá yọwọ́ ta ti ń gbọ́ bùkátà kò síbi táwa.